kí Tinubu ṣọ́ra lọ́dọ̀ àwọn gómìnà ilẹ̀ haúsá wọ̀nyí o. Ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá báyìí kò yé ẹnìkan mọ́ o. Ohun tí àwọn gómìnà kan nílẹ̀ haúsá sì fẹ́ máa ṣe báyìí àwọn nìkan ló yé. Àmọ́ ohun tí wọ́n ń ṣe léwu púpọ̀ fún Nàìjíríà, ó sì léwu gan fún ìjọba Tinubu yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ilẹ̀ haúsá yìí ni wọ́n ti ń bá àwọn afẹ̀míṣòfò ṣèpàdé. Wọ́n ń bá wọn ṣe àdéhùn, wọ́n sì ń sọ pé àlàáfíà ti dé sí ìpínlẹ̀ àwọn lẹ́yìn tí àwọn àti àwọn jàǹdùkú wọ̀nyí ti jọ jókòó àjọsọ. Bẹ́ẹ̀ ni àwọn afẹ̀míṣòfò yìí jókòó, àwọn èèyàn ìjọba láti ọ̀dọ̀ àwọn gómìnà yìí náà yóò jókòó, wọn yóò jọ sọ̀rọ̀, wọn yóò sì jọ ṣe àdéhùn. Irú àdéhùn tí wọ́n jọ ń ṣe ni kò yé ẹnìkan. Àti pé lẹ́yìn ìpàdé wọn, níbo ni àwọn jàǹdùkú wọ̀nyí ń padà sí? Ṣé bí àwọn agbófinró wa láwọn kò mọ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà ni? Àwọn tó ń bá wọn ṣèpàdé yìí wọn ò jọ ará inú igbó o. Àwọ̀ tó wà lára wọn kò jọ ti ẹni tí ìyà ń jẹ. Ìyẹn ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ aṣáájú nílẹ̀ haúsá wọ́n mọ àwọn afẹ̀míṣòfò yìí láàárín wọn. Ọ̀pọ̀ àwọn gómìnà ló ń bá ìjọba Tinubu sọ̀rọ̀, bẹ́ẹ̀ làwọn míì ń sọ ní gbangba, táwọn míì ń sọ tiwọn níkọ̀rọ̀ pé kí wọ́n gba àwọn láàyè kí àwọn máa bá àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí ṣèpàdé, kí àwọn lè fún wọn lóhun tí wọ́n bá ń fẹ́, kí àwọn sì jọ ní àjọṣepọ̀, ohun tó lè fòpin sí ìwà ìfẹ̀míṣòfò, ìjínigbé, líléni nílùú ẹni àti àwọn ìwà jàǹdùkú míì tó gba àdúgbò àwọn nílẹ̀ haúsá kan báyìí nìyẹn. Ọ̀rọ̀ àwọn gómìnà náà kò yàtọ̀ sí bàbá onílé tí àwọn adigunjalè wọ ilé ẹ̀ tó wá ní kí wọ́n jọ̀wọ́ o, kí wọ́n má pa òun, kí wọ́n má sì jí owó òun kó. Àwọn yóò fún wọn ní gbogbo ohun tí wọ́n bá ń fẹ́, àwọn yóò sì ṣètò ibi tí wọn yóò máa gbé fún wọn. Ohun tí àwọn ìjọba ilẹ̀ haúsá wọ̀nyí ń ṣe nìyí. Wọ́n ń ṣàdéhùn pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Wọn yóò ní kí àwọn afẹ̀míṣòfò jókòó síbi tí wọ́n wà. Àwọn kò ní jẹ́ kí ìjọba àpapọ̀ rán àwọn sọ́jà Nàìjíríà sí wọn mọ́. Bẹ́ẹ̀ làwọn kò ní jẹ́ kí àwọn ọlọ́pàá mú wọn mọ́. Àmọ́ kí àwọn náà má pa àwọn èèyàn àwọn mọ́, kí wọ́n má sì jí wọn gbé. Ǹjẹ́ ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ dìndìnrìn báyìí bí? Afẹ̀míṣòfò tí kò nílé, tí kò nílùú, kódà wọn kì í ṣe ọmọ ìlú tàbí ọmọ ìpínlẹ̀ yìí. Wọ́n wá láti ibì kan tí ẹnìkan ò lè sọ ni. Wọ́n ní ìbọn, wọ́n ní àwọn ohun ìjà olóró ńláńlá. Ẹ wá ní ẹ ò ní bá wọn jà, ẹ ò ní yọ wọ́n lẹ́nu. Èyí ni pé àwọn ìlú tí wọ́n ti lé àwọn tí wọ́n wà níbẹ̀ jáde tẹ́lẹ̀, ìlú náà yóò di tiwọn títí ayé nìyẹn. Bí àwọn onílùú náà bá ṣèṣì padà wá síbẹ̀, á jẹ́ pé àwọn afẹ̀míṣòfò yìí ló kù tí yóò máa ṣàkóso ìlú wọn nìyẹn. Ẹni tó bá rí èyí tó ṣẹlẹ̀ ní Katsina lọ́sẹ̀ tó kọjá yìí, tọ̀hún yóò sì bú sígbe fún Nàìjíríà nítorí ọ̀rọ̀ náà burú. Àbí nígbà tí gómìnà ìpínlẹ̀ Katsina bọ́ sí gbangba tó sì jẹ́wọ́ pé kò sí bí òun ti fẹ́ ṣe o, òun ò sì mọ ibi tí òun lè gbé gbà mọ́, àfi kí àwọn ṣèpàdé pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tó ń da agbègbè àwọn láàmú, kí wọ́n yéé jí àwọn èèyàn àwọn gbé mọ́, kí wọ́n yéé pa àwọn èèyàn àwọn nípakúpa, kí wọ́n sì yéé lé wọn nínú ìlú wọn káàkiri ìpínlẹ̀ náà. Àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò àti àwọn agbófinró míì pẹ̀lú àwọn èèyàn ìjọba ìpínlẹ̀ náà ni wọ́n lọ síbi ìpàdé yìí o. Àwọn jókòó, àwọn afẹ̀míṣòfò tó ti ń dàlú láàmú láti ọdún yìí wá, àwọn náà jókòó, àwọn olórí wọn sì ni. Olórí àwọn afẹ̀míṣòfò yìí, Kachala Umaru, kò dá wà o, níṣe ló kó ìbọn ńláńlá pẹ̀lú àwọn ọmọ ogun tí àwọn míì pàápàá wọ aṣọ àwọn sọ́jà nínú wọn. Àwọn agbófinró ti wá wà níbẹ̀ o, títí dórí ọlọ́pàá àdúgbò wọn, níbi tí wọ́n ti jọ jókòó tí wọ́n ń sọ̀rọ̀ bí ìgbà tí ọ̀rẹ́ méjì bá ń jẹ̀wọ̀ láàrin ara wọn ni. Ó dájú pé kò sí olórí orílẹ̀-èdè kan tí yóò rí ohun tó ṣẹlẹ̀ náà tí wọn kò ní fi Nàìjíríà rẹ́rìn-ín dáadáa. Àyákò olórí àwọn afẹ̀míṣòfò yìí débi pé ó tún bẹ̀rẹ̀ sí í halẹ̀ lójú àwọn èèyàn ìjọba àti àwọn agbófinró tiwa. Ó ní kí wọ́n wo àwọn dáadáa o. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ó ní ìjọba ló ń dá sílẹ̀ o. Ó ní bó bá jẹ́ wọn kì í fi sọ́jà lé àwọn kiri ni, tó jẹ́ bí àwọn bá tiẹ̀ jí ẹnìkan gbé tí wọ́n bá pe àwọn tí àwọn jọ sọ̀rọ̀ tí àwọn sì gba ohun tí àwọn bá fẹ́ gbà, àwọn máa fi tọ̀hún sílẹ̀ kó máa lọ. Àmọ́ kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀,
wọ́n á kó sọ́jà dé pé kí wọ́n máa pa àwọn. Ó ní kí òun sọ kó yé o pé tí àwọn sọ́jà wa bá pa afẹ̀míṣòfò 10, àwọn 20 míì yóò tún dìde. Bí wọ́n bá pa 20, àwọn 30 ni yóò dìde, pé kò sí bí wọ́n ti lè pa àwọn jàǹdùkú tó ti múlẹ̀ sí agbègbè náà run. Bí wọ́n bá ti ń pa àwọn kan láwọn míì yóò máa dìde. Ọ̀gá afẹ̀míṣòfò yìí ní èyí tó máa ń dùn òun jù ní táwọn aráàlú tí wọ́n bá lọ fi ẹjọ́ àwọn sun àwọn agbófinró tàbí àwọn sọ́jà tàbí ọlọ́pàá, pé nígbà táwọn yẹn bá dé tí wọn ò rẹ́nì kankan pa nínú àwọn tó jẹ́ owó ni wọ́n wá gbà tí àwọn sì ti fún wọn, pé tí wọ́n bá jáde wọ́n á máa purọ́ fún wọn pé àwọn ti pa jàǹdùkú 100 o, àwọn ti pa jàǹdùkú 200 o. Bẹ́ẹ̀ àwọn tọ̀hún ò ní mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fáwọn. Ohun tó yẹ kí gbogbo ayé mọ̀ ní irú àdéhùn tí gómìnà Katsina bá àwọn afẹ̀míṣòfò yìí ṣe, pàápàá nígbà tó jẹ́ ohun tí ọ̀pọ̀ àwọn gómìnà ilẹ̀ Haúsá fẹ́ máa ṣe nìyẹn, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Haúsá kan, Northern Elders Progressive Group, ṣe pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Àwọn jàǹdùkú náà kò sá ní iṣẹ́ kan tí wọ́n ń ṣe jẹun, níbi ká jíìyàn gbé, ká kó ilé onílé, ká wọ oko olóko, ká fipá mú obìnrin olóbìnrin, ibi tí wọ́n ti ń rí owó ṣe ayé wọn nìyẹn. Ṣé ní báyìí ṣé ìjọba ni yóò máa san gbogbo owó yìí fún wọn? Ìjọba àwọn ilẹ̀ Haúsá ni yóò máa ra àwọn ohun èlò ìjagun fún àwọn afẹ̀míṣòfò àdúgbò wọn báyìí? Níbo ni wọ́n fẹ́ máa gbé? Ṣé àwọn ìlú tí wọ́n ti lé àwọn onílùú jáde yìí náà ni? Àbí ìjọba yóò pèsè ìlú míì fún wọn ni? Ìlú wo làwọn jàǹdùkú yìí ti wá tẹ́lẹ̀? Ṣé Niger ni tàbí Cameroon tàbí Chad? Nítorí ó dájú pé ọ̀pọ̀ àwọn jàǹdùkú yìí kì í ṣe ọmọ Nàìjíríà o. Wọn kò gbọ́ Haúsá tàbí òyìnbó, èdè míì ni wọ́n ń sọ. Níbo wá ní ilé wọn báyìí o? Ọmọ ìlú wo ni a ó sì máa pè wọ́n? Ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ fura nìyẹn o. Nígbà tí Tinubu bá rántí àmọ̀ràn tí ọkùnrin gómìnà ìpínlẹ̀ Zamfara àtijọ́ Ahmed Yerima wá gbà á ní tòótò tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba, tó sọ fún un wípé kó mọ bí òun yóò ti máa bá àwọn jàǹdùkú sọ̀rọ̀ ló dáa, kí wọ́n fi àwọn jàǹdùkú sílẹ̀ láàyè wọn kí wọ́n máa gbé, àti ohun táwọn àgbà ilẹ̀ Haúsá míì sọ jáde lórí ọ̀rọ̀ yìí, yóò mọ̀ pé kò sí ohun tí àwọn èèyàn yìí ń fẹ́ jù láti gba ààyè fún àwọn jàǹdùkú yìí ní Nàìjíríà lọ. Àwọn èèyàn yìí kì í ṣe ọmọ Nàìjíríà, bẹ́ẹ̀ ni wọn kò lè yí padà. Iṣẹ́ kan náà tí wọ́n mọ̀ ní iṣẹ́ jàǹdùkú àti ìfẹ̀míṣòfò, ohun tí wọn yóò sì máa ṣe nìyẹn. Tí wọ́n bá wọn ṣe àdéhùn nílẹ̀ Haúsá, tí wọn kò bá pààyàn níbẹ̀ mọ́, ṣé kìí ṣe apá ìsàlẹ̀ odò Ọya ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ni wọ́n ń bọ̀ ni? Bí a ti ń wí yìí, ṣebí wọ́n ti wọ Kwara, wọ́n ti gba ìjọba ìbílẹ̀ bíi 9 ní Kogi. Ìgbà mélòó ni wọn yóò wá fi wọ gbogbo ilẹ̀ Yorùbá? Bí wọ́n bá sì ti wọ ilẹ̀ Yorùbá lẹ́yìn tí wọ́n bá ti mú ilẹ̀ Haúsá, ṣé kìí ṣe pé wọ́n ti gba gbogbo Nàìjíríà nìyẹn? Ṣé àwọn Fúlàní àjòjì tí a kò mọ̀ yìí yóò gba ilẹ̀ wa báyìí bí ni? Ohun tó ń mú ìbẹ̀rù bá gbogbo àwọn onílàákàyè ni pé kò sí ohun tí àwọn èèyàn wa láti àrèwá kò lè ṣe bí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ òṣèlú. Kò sí ìwà tí wọn kò lè hu, kò sí ohun tí wọn kò lè fi tọrẹ. Láti mú àwọn jàǹdùkú wọlé nítorí agbára òṣèlú kò jẹ́ kinní kan lójú wọn o. Kó sàtìjí àwọn làwọn yóò wà nípò agbára Nàìjíríà ni. Ọdún yìí náà ni ọ̀kan nínú àwọn olóṣèlú ilẹ̀ Haúsá, Buba Galadima, sọ̀rọ̀ kan tó ní àwọn làwọn lọ gbé Buhari dìde pé kó wá ṣe òṣèlú nítorí pé sọ́jà ni. Àwọn pé kó lè wá bá àwọn kápá OPC nílẹ̀ Yorùbá ni. Bí èèyàn bá sì ronú pé nígbà tí Buhari dé ló ṣí bọ́dà kalẹ̀ fún àwọn Fúlàní káàkiri Áfíríkà tó ní kí wọ́n máa wọ Nàìjíríà wá, ṣebí lára wọn ni àwọn afẹ̀míṣòfò ti wọlé sí orílẹ̀-èdè wa. Tọ̀hún yóò wá mọ̀ pé àwọn ètò kan wà tí àwọn aṣáájú Haúsá Fúlàní yìí máa ń ṣe tó jẹ́ àwọn nìkan ló yé o, pàápàá tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ òṣèlú. Ṣèbí Kàwú Bàràjẹ́ náà sọ̀rọ̀ pé àwọn làwọn kó àwọn Fúlàní ajagun tàwọ̀lú nítorí kí àwọn lè gbàjọba ní gbogbo ọ̀nà kúrò lọ́wọ́ Jonathan ni. Ohun tó ṣe jẹ́ ewu burúkú, ewu ńlá lohun tí àwọn gómìnà ilẹ̀ Haúsá yìí fẹ́ máa ṣe nìyẹn o. Wọn yóò máa sanwó ìjọba Nàìjíríà tí àwọn bá gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ fáwọn afẹ̀míṣòfò. Wọn yóò fún wọn ní ilé, wọn yóò máa bọ́ wọn, wọn yóò máa tọ́jú wọn, àwọn yóò máa fi owó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn ìjọba yìí ra ohun ìjà olóró oríṣiríṣi sí i. Wọn yóò sì máa gbógun dìde sí Nàìjíríà láti ibi tí wọ́n bá wà
tàbí iṣẹ́ wo làwọn gómìnà yìí fẹ́ kí àwọn afẹ̀míṣòfò yìí máa ṣe. bí ìjọba kò bá rí owó tó tó fún wọn, wọn yóò máa gba owó orí lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n bá wà àti àwọn ìlú tó bá wà lágbègbè wọn ni. bí yẹn ò bá sì tó, wọn yóò máa lọ sí àwọn ìlú míì tó bá yí wọn ká, wọn yóò máa jí àwọn èèyàn gbé níbẹ̀ àti láti kógun jà wọ́n. àti pé ṣé jàǹdùkú ní olórí kan ni? ṣebí oníkálukú wọn ló ní ẹgbẹ́ tiwọn. ẹgbẹ́ àwọn jàǹdùkú sì pọ̀ lóríṣiríṣi káàkiri nàìjíríà yìí ni. kálukú kàn ń ṣe tiẹ̀ ni. àwọn jàǹdùkú ìpínlẹ̀ kan yàtọ̀ sí ti àwọn jàǹdùkú àgbègbè míì. kódà àwọn jàǹdùkú ìlú kan lè má jẹ́ ọ̀kan náà pẹ̀lú ìlú kejì. jàǹdùkú mélòó làwọn haúsá yìí fẹ́ wá máa bá sọ̀rọ̀? tàbí ọjọ́ mélòó làwọn jàǹdùkú oríṣiríṣi yóò ṣe gba ìpínlẹ̀ wọn? ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn nìyí, kó má jẹ́ kí ohun tí àwọn gómìnà ilẹ̀ haúsá wọ̀nyí fẹ́ ṣe rí ẹsẹ̀ múlẹ̀ rárá. nítorí bí ìgbà tí wọ́n pe ogun fúlàní wá ja nàìjíríà ni o. kí ọlọ́run má jẹ́ kí a fi ọwọ́ ara wa ṣe ara wa. ogun fúlàní ló ń bọ̀ yìí o. èyí tó sì burú ni pé àwọn fúlàní náà kì í ṣe ti nàìjíríà níbí. wọn kò lẹ́bí, wọn kò lára, wọn kò sì nílùú kan tó jẹ́ tiwọn. ajagunta ni wọn ò sì ní ìrònú kankan nípa nàìjíríà. wọ́n kàn fẹ́ wá fogun ja orílẹ̀-èdè tiwa ni. kí Tinubu tètè fura o, torí ìfura lóògùn àgbà. àgbà tó lóògùn tí kò ní fura kò ní nǹkan kan o. pánsá ò fura, pánsá já síná. àjà ò fura, àjà jìn. bọ́nílé ò bá fura, ó lè yọ kó lọ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ètò ààbò tuntun táwọn gómìnà ilẹ̀ haúsá láwọn ń ṣe wọ̀nyí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.